ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ sì kú alẹ́ ní gbogbo ibikíbi tí ẹ ti ń wò wá. Ẹ káàárọ̀ ní gbogbo ibikíbi tí ẹ ti ń fi ojú ayọ̀ wò wá. Lẹ́ẹ̀kan sí i, orúkọ tèmi ni Babaconfirm JP, orúkọ tí kò ṣe yí padà ni. Òdú ni mí gẹ́gẹ́ bí mo ti máa ń sọ. Àwa kì í ṣe àìmọ̀ fún olóko, bẹ́ẹ̀ náà ni bí mo ti sọ náà, kì í ṣe wípé a fi gbéraga o. Ohun tí ènìyàn bá jẹ́, gẹ́gẹ́ bí ẹ̀yin èèyàn mi tẹ́ ẹ ti mọ̀ wá dáadáa, ohun tí ènìyàn bá jẹ́ òun ni ènìyàn ń sọ. Nínú fọ́nrán yìí, mo máa ṣe àfihàn product wa yìí. Òun ni egbògi Sangunsangun, rheumatism, Sangunsangun, kí egungun ẹsẹ̀ máa sányàn, kí egungun ọwọ́ kó máa sán àgbàlagbà tàbí ọmọ kékeré. Egbògi ẹ̀ nìyí o. Tó o bá gba abẹ́rẹ́ débì kan, tó o da abẹ́rẹ́ débì kan, wàá padà rí wípé abẹ́rẹ́ yẹn ò ní ṣiṣẹ́ mọ́. Egbògi Sangunsangun nìyí. Ohun tí a ṣe mú wá fún ẹ ní àárọ̀ yìí náà ni wípé rẹ́mẹ́dì àti àwọn ìjókòó wa lórí research ohun tá a rí, òun ló jẹ́ kí a gbé product jáde. Ohun egbògi Sangunsangun ni wọ́n náà wò ó nìyẹn. Wàá rí pé bí àgúnmu òun ni ó ṣe rí. Bí o bá ti rí ògì láti lè fi pò kó mú, o gbọ́dọ̀ ní custard láti lè fi pò kó mú, tàbí kó o bù sọ́wọ́ pẹ̀lú omi tó gbóná tó lọ́wọ́rọ́, wàá wá fi lò ó. O lè lò yìí tán kó o má jẹ́rìí sí agbára Ọlọ́run. Tètè ọ̀dà ẹ̀ kíákíá níbikíbi tó o bá ti ń gbọ́ wa. Òun ni àwa lè sẹ́ǹdì kìíní sí, nítorí pé DHL ó ti mú wa súnmọ́ àwọn client wa ní gbogbo àgbáyé. Lẹ́ẹ̀kan sí, egbògi Sangunsangun òun ni èyí. Egungun ń ro ẹ́, gbogbo inú egungun ó ń sán ẹ. Àwọn èyìnbó, ẹ̀yin eléyìnbó, ẹ máa ń pè ní rheumatism. Òun nìyí o láti mú wá yìí. Kò ní side effect kankan. It is herbal solution, pure herbal solution. Egbògi ni, no side effect, tó dẹ̀ ń ṣiṣẹ́ gidigidi gan. Ẹ ṣé gan ni. Ìkejì tí mo tún máa mú ẹnu lé nínú fọ́nrán yìí àbí fídíò tí mo ń ṣe yìí, òun ni ikọ́. Ibikíbi tó bá ti ń wò wá, tó bá rí wípé o máa ń wúkọ́, àgàgà ikọ́ asthma, egbògi ẹni yóò má tọrẹ o. Ohun táwa mọ̀ ni o. Ọlọ́run fún wa ṣe gidigidi gan. Egbògi ikọ́ asthma lórí yìí, ọ̀nà tí ikọ́ fi ń ja èèyàn ó pọ̀ gan. Ìkíní, bí ikọ́ bá ní ọwọ́ ayé nínú, Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́, àwa máa yanjú ẹ̀. Ìkejì, tí kò bá dẹ̀ ní ọwọ́ ayé nínú, pé ó kọ̀ wá normal naturally síbẹ̀, kò wá tètè lọ, kò fẹ́ lọ, ó padà wá sọ̀rọ̀ ẹ̀ di ikọ́ asthma àbí ikọ́ kan, ẹni ikọ́ pé wá kíákíá. Egbògi ẹ̀ nìyí. Egbògi ẹ̀ ló wà lọ́wọ́ wa yìí. Egbògi ikọ́, èyí tó bá wù kó lè jẹ́, asthma ni, ẹ̀gbẹ́ ni, anyone tó bá wù kó lè jẹ́. Ayé ló fi sọ èèyàn ni. Àwọn ìyá àjẹ́ ló fi ikọ́ yẹn ló fi ṣèyàn ni. A ní oore ọ̀fẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run láti yọ ẹ́ kúrò. Ẹnikẹ́ni tó ń gbọ́ wa tó dẹ̀ jẹ́ wípé ikọ́ yìí náà ló máa ń wù, pè wá ká wo irú ti ọ̀dọ̀ tiẹ̀. Kò sí egbògi ikọ́ èyí tí kò sí. Ẹ ṣé gan ni. Ojú òní tì wá. Ẹlẹ́kẹta tí mo tún máa sọ, òun ni òtútù. Mo ti bá oríṣiríṣi ọ̀pọ̀ ènìyàn pàdé rí. Mo ti rí ibi tí òtútù ti mú èèyàn tó dẹ̀ ń gbọ̀n bí ẹ̀lọ́ta.
tó ń gbọ̀n jìgìjìgì báyìí òtútù. Egbògi òtútù òun ló wà lọ́wọ́ mi tètè ọ̀dà. Àwọn nǹkan yìí máa ń pa èèyàn, wọ́n máa ń pa èèyàn. Bí o bá ti rí tí ara ẹ̀ ń gbọ̀n jù tó ń ṣe gbìgbìgbì òtútù mú ẹ gbìgbìgbì, at the end of the day ó máa ń lead sí stroke. Kì í ṣe hypertension nìkan ló ń lead sí stroke. Torí tára ẹ bá ti ń dùn jùjùjù yẹn, èyí máa ń wọ hypertension jáde lára. Lẹ́yìn náà tó bá ti wá pọ̀ jù, òun ló máa lead sí stroke. Má gba òtútù láyè, ó dẹ̀ fi ń ṣe èèyàn púpọ̀. Nínú òtútù tí Ọlọ́run ti fún mi wò, wọ́n máa fi ń ṣe èèyàn nígbà míì ni. Ìmí kò máa wá naturally. Maybe wá ibi tí o ti ń ronú àwọn nǹkan kan tó ń ronú wà á kọ́ ni spirit yẹn á kọ́ wọlé séèyàn lára ni. Kò sí èyí tí kò ṣeé ṣe o nínú gbogbo tí mo polówó nínú fọ́nrán yìí. Nínú fọ́nrán yìí a sọ nípa egbògi Sangunsangun. Nínú fọ́nrán yìí a sì sọ nípa egbògi ikọ́. Nínú fọ́nrán yìí a sọ nípa egbògi òtútù tí òtútù bá mú ẹ látinú, tó jẹ́ pé tó bá ti dé tọ́ba ìwà máa dọ̀ gìrìgìrì. Even rọ́ọ̀bù àbólíkì kò lè solve ẹ̀ àfìgbà tó bá ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ tán. Tètè kó pè wá ọ̀dà fún àwọn product kíákíá. Egbògi ni no side effect nínú ẹ̀. Kó ọ̀dà fún àwọn product kíákíá. Wàá rí pé ìṣe ni wọ́n ń ṣiṣẹ́ lákọ. Pèmí sórí nọ́mbà yìí, workshop mi náà sórí nọ́mbà yìí 08022040950 08022040950. Pèmí sórí nọ́mbà yìí, workshop mi sórí nọ́mbà yìí, àmàdé lóhùn ọ̀dà. Ọ̀pọ̀lọpọ̀ product là ní tọ́lọ́run dẹ̀ fún wa ní orí ọ̀fẹ́, tí Ọlọ́run fún wa ní agbára ìmọ̀ àti òye láti lè mọ̀ láti kó ewé méjì mẹ́ta pọ̀, nítorí pé méjì mẹ́ta òun náà ní oògùn láti kó pọ̀ tí ó dẹ̀ padà di orúkọ. Òun ló di ẹbú tó jẹ́ pé tẹ́ ẹ bá ti lò lòdùn tó ń pè ní òtútù, bó jẹ́ ayé ló fi ṣe yín ni ó máa lọ. Tó bá yẹ nọ́mà náà ni ó gbọ́dọ̀ lọ. Òun náà ló padà bí ẹbú, èyí tá ń pè ní Sangunsangun, èyí tí ó jẹ́ tó ń pè ní rheumatism, òun ló padà bí ẹbú tá ń pè ní ikọ́. Gbogbo ẹ̀ ló wà, ìwọ ni kó ọ̀dà. Ẹ ṣe gan ni. Ohun tí mo wá ń sọ yìí ó lè má useful fún ẹ rárá, ṣùgbọ́n mo máa bẹ̀ ẹ́ tó bá ti mọ ẹni tó ń pè Babaconfirm wá pé àwa ò sí nínú nǹkan tí wọ́n ń pè ní irọ́. Share kí ẹni tí ó nídìí fídíò yìí kí ó lè rí. By the time when you share, you have sown into somebody's life. O lè bá wa share. O ṣé gan ni. God bless you. Have a wonderful day. Thank you.